Then as now, what is happening? You see just a governor using car of 300 million. Then when election come, you will see them again. Go village, they are campaign. So now we are saying that anybody where can village say one campaign, we go change them for now. No anybody where go come say go come campaign because of after they win election. After they win election, they are running. They are coming here, just flexing. You see their children clapping 80 million car, 130 million car. Oh yeah, oh yeah. Ó ti ṣẹlẹ̀ ápù láàrin bàbá Tinubu àti Northerners àti bàbá Ọbásanjọ́. Ó máa lẹ́tìkẹ́ gan ní gan. Ṣé mo wí pé àwọn Northerners wọn mú ọ̀rọ̀ ìdìbò 2027 yẹn wọn mú ní kékeré wípé gbogbo ọ̀nà náà ṣà ń wá láti yọ Tinubu. Gbogbo wa la jọ mọ̀. Wàá ti máa gbọ́ àbí kò pọ̀ létí ẹ àbó orí fídíò ni wípé Abdul Obi àti Kakanso àti gbogbo wọn ní nọ́ọ̀tì ìbẹ̀ṣà ọ̀dọ̀ bàbá Ọbásanjọ́ ni wọ́n ti ń wọ́lá. Ẹ ti ẹ̀ dúró bàbá Ọbásanjọ́. Eléyìí tẹ́kọ̀ tó wá múra kúkú yìí. Ṣé mọ̀ wípé ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ ní ìdìbò èyí tó kọjá yìí. Bẹ́ẹ̀ ṣe múra lọ wájú lẹ́ ń lè ṣán padà sẹ́yìn, lẹ́ ń múra lọ wájú lẹ́ ń lè ṣán padà sẹ́yìn, lẹ́ ń sọ pé lẹ́yìn ẹ máa ṣó àwa Yorùbá, ẹ máa ṣó Tinubu nǹkan tẹ́ fi ń jẹ́ Ọbásanjọ́ ìgbà kan ní àwo ni làwa náà sọ pé bàbá yìí máa lo gbogbo páwá o, bàbá yìí máa lo gbogbo páwá o, ní nọ́ọ̀tì àwọn ní o, ní sáùtù àwọn ní o, ní gbogbo Áfíríkà àwọn ní o, even international Tinubu kò lè survive lè. Ẹni ìgbà tó tún kàbò ṣẹ̀bọ̀ orí ẹbí ìwà tèmi rí bàbá Ọbásanjọ́ tó lọ bẹ̀ tó lọ jókòó tí wọ́n bí tó ti ń ka ìbò. Wọ́n gbé bòrà àwọn ọmọ oró wọ́n fàbò ya wọ́n tán píríǹtì ìbò fúnra wọn. Bàbá Ọbásanjọ́ tí mọ̀ wípé díjítà ayé kí la wà sí ayé AI la wà. Wọ́n ti túṣẹ́ pín. Tinubu ti ṣe kí ni ó ti wọlé 2027. Wà ní dára irọ́ ni mo mọ̀ ẹ́pẹ́rọ̀ mi òun tètè yé yín. Mo ní bàbá Tinubu ti wọlé 2027. Ok tó bá ní ọ̀rọ̀ yẹn ò yí ẹ kí tó gbé ẹ lọ sí ibi fídíò gangan kó fojú ara ẹ rí kó fetí ara ẹ gbọ́. Ṣé o mọ̀ wípé bàbá Tinubu wọ́n lọ sọ̀mítì wọ́n lọ sí National Assembly láti lọ gbé bọ́jẹ̀tì 2025 wò wípé ẹ gbà owó tí mo máa nídìí láti rọ́ọ̀nù for 2025 lélẹ́yìí o. How many trillion ṣá? Ṣé 46 trillion bẹ́yìn? Èké ó ṣá trillion. Ẹyọ ní apá bí o gbogbo wa lájọ́ rí. On your mandate we shall stand. Kò ń ṣe national anthem mọ́ o ni wọ́n dẹ̀ ń kà sí yìí o. Bàbá Tinubu ṣe kúkú pààrọ̀ kíní national anthem Nàìjíríà wíyé díkẹ́ kúkú máa jẹ́ ká máa kọ on your mandate we shall stand. On your mandate Bọ́lá on your mandate on your mandate. Ìyẹn náà ti dáa ó tẹ̀ simple torí Nàìjíríà wíyé di ìyẹn báyìí ó níbi tí mo mọ̀ dé níbi tí mo wà ṣùgbọ́n on your mandate yẹn phrase yẹn ògùn ju bó ṣe yẹ lọ because tí ọba wa jẹ́bẹ̀ níbi tó ti yẹ kọ́ka national anthem on your mandate náà dẹ̀ ń ká náà ń sìngì ń bẹ́ o. Ẹ wá ní Tinubu ò tí wọlé wàá nírò pé ìyẹn nìkan ni ìyẹn nìkan kọ́ kí tó wá ṣàlàyé tán pátápátá fún ẹ kí tó pojú ẹ̀ dé ó yá wá lọ gbọ́ fúnra lára ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. In fulfillment of one of my constitutional duties and with unyielding commitment to rebuilding Nigeria towards ensuring that we remain steadfast on the journey to a prosperous future, I hereby present the 2025 budget to the joint section of the 11th National Assembly. 10th? I wrote 11.
which means you are all re-elected. Bàbá Tinubu, ọgbọ́n dà yín láàmú, ó ń wọ́rì yín. Ẹ̀yin dẹnu Ọlọ́run. Ọpọlọ dà yín láàmú sá. Ẹ̀ẹ̀kan mo ní ọpọlọ ti ń wọ́rì yín. Wo bí mo yẹ sọ fún ẹ̀yin, má jẹ́ kéèyàn kankan gbé má dìbò. Ìbò ẹ̀gan ò tiẹ̀ nítumọ̀ gangan náà, kí la tiẹ̀ ń bá kiri gan. Ìgbà tá ti ní kẹjá abọ́ síta ká ṣe nǹkan tó yẹ ká ṣe tẹ nírọ́, eléyìí náà lẹ ṣì fẹ́ dúró tì, ìpẹ́ ṣì ní òpónú ẹ̀. Kò sí wàhálà, ṣe bẹ́yìn lẹ wà nínú rògbòdìyàn yẹn. Nǹkan tẹ́yìn bá ti fẹ́ náà lèmi náà máa bá yín fẹ́ kò jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ṣá, bàbá Tinubu, ẹ̀gàn pé kóyin má dùn, oyin ti ládùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. A bá fi ti kíní sí ká tún máa náà sí ẹ̀gàn ọ̀bẹ. Ẹ wo èmi á sòótọ́ fún yín, ọpọlọ ń wọ́rì yín sá. Brain ni ó ń dà yín láàmú. Yes, ó ń dà yín láàmú, ó ń wọ́rì yín. Ìwọ tó bá wá jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tó mojú tó mọ́ra, torí kò sọ́mọ Yorùbá wọ́n mojú wọ́n mọ́ra, kò sí ìkọ́tà mọ̀ àfi tó bá fẹ́ ṣe bó ṣe wù lókù. Fídíò yẹn ṣó orí bó ṣe ṣe, then wá break ẹ̀ down fún ẹ kó yẹ fún àǹfààní àwa tá a lè get ẹ̀. Bàbá Tinubu gbé bọ́jẹ̀tì 2025 ó gbé lọ sí House of Assembly. Wá wo ibi tó ti yẹ kó ti bẹ̀rẹ̀ o. Ìgbà tí wọ́n Akpabio Senate president, ìyẹn second president of Nigeria, tó ní kí ọ̀gá wọn ìyẹn president o kó wá present bọ́jẹ̀tì o. Ṣebí gangan Nàìjíríà wíyé. Ẹni bá rí mi tí mo ṣe mú lókè bẹ́yẹn wàá rò pé mo mọ̀ dé sálẹ̀ ní mi mọ̀ kọjá bẹ́yẹn. Ọlọ́ ibo ni wọ́n mọ̀ dé. Ṣebí nǹkan national anthem ló yẹ kọ́kọ́, kí lórí tọkọ mẹ́. On your mandate we shall stand, ging. On your mandate we shall stand, gbẹ̀gbẹ̀gbẹ̀. Bọ́lá on your mandate, Bọ́lá on your mandate, Bọ́lá on your mandate they shall stand. Ó ní wọ́n fi rọ́pò national anthem o. Wọ́n èèlì Nàìjíríà o. Mandate Tinubu ni ìyẹn ní kọ́kọ́. Ẹ rí àwòránwò wọ́n jọ ń tì síra wọn. Àwọn yẹn kọ́kọ́ fi gbàbẹ̀ yẹn wọ́n fi wọlé sẹ́ lára. Wọ́n ọ̀dẹ̀ mọ̀ nǹkan tí Tinubu fúnra lára ẹ̀ ń gbé bọ̀. Wọ́n ti minus àwa masisi. Àwọn ẹni ègbé dára níwọ̀. Ó tí gbọ́ ní lọ báyìí. Wọ́n ní tó bá ṣe gbọ́n yéèyàn ìyẹn ní Nàìjíríà, tó bá ṣe gbọ́n yéèyàn online, criminal ni ẹni offense ni o. Tí mọ̀ kankan ibẹ̀ tí ẹ̀kọ́. Jẹ́ kí wá break ẹ̀ down fún ẹ. Nínú fídíò yẹn nígbà tọ́kọ yọ mandate tó tí bàbá Tinubu wá dìde gẹ̀gẹ̀. Ìgbà tí bàbá máa sọ̀rọ̀ on a good day. The 10th National Assembly ní àwọn Akpabio ìbáyìí. Ṣùgbọ́n nígbà tí bàbá Tinubu máa sọ títí ẹ̀, wọ́n láwọn present bọ́jẹ̀tì fún the 11th National Assembly. The 10th ló yẹ kí bàbá sọ, kì í ṣe 11. Tó bá win ní 2027 ló yẹ kó ṣẹ̀ṣẹ̀ máa present wọn pé àwọn yẹn ní 11, the 11th National Assembly. But fún bàbá Tinubu láti wá pé instead of 10th 11 o, wọ́n wá mention the 11th National Assembly. Oníkálùkù wojú wọn pé kí ló ń ṣẹlẹ̀. Àbí bàbá ti wà demented ni. 10 ló yẹ ká ẹ sọ, 11 lẹ́ ń sọ. Ẹ ṣe mistake, error. Ná bá ní rárá, the 10th ni àwọn control Tinubu lọ́wọ́ lójú tí wọ́n ní o. Ipe the 10th Tinubu bá ní ṣebó fojú ara ẹ̀ Tinubu ní the 10th ni ó yẹ kó ń kọ síbẹ̀. 11 ló ń kọ. Tó bá dé win ní 2027 election ló yẹ kó ṣẹ̀ṣẹ̀ kan the 11th National Assembly. Bàbá wa ní ẹ má bínú 10th ló yẹ kó ń kọ, ṣùgbọ́n 11 ló ń kọ. Ìdí ni wípé 2027 wọ́n ti re-elect yín padà síbẹ̀ tó já sí wípé wọ́n ti kọ result 2027. Yà sunkún ni àbí kárẹ́rì. Èwo mbẹ̀ méjèèjì tó bá wá bọ́ sí nọ́dọ̀ tiẹ̀ ó yẹ mu. Bá a ṣe rí nìyẹn.
tútù wo bàbá ti ṣe gbogbo everything àwọn northerner wọ́n sì ń jà kiri ilẹ̀ we will not support you. The northerner doesn't even understand. They don't even understand what is going on with Baba Tinubu. This man ọpọlọ is worrying him o. My northerner people going to Baba Obasanjo holding meeting round the clock 24/7 and all this thing. You think Baba Obasanjo can do anything? This is AI era. Baba Obasanjo, you cannot do a jack, yo. If you could not do anything, need the last one. Ṣé the tó ti wá wà ńbẹ̀ ilé fẹ́ wá ṣe lè ṣe jack. Ẹ má máa kúrú kẹ́ máa gadadi ní ẹ lọ rárá farabalẹ̀ sílé kẹ́ máa enjoy ara yín kẹ́ máa ta pọ́npọ́n. Kí ló mú yín ta pọ́npọ́n? Mo ní advice ni oyin o hate mi bá ti hatred wa o. Lọ́rọ̀ kan ṣá Baba Tinubu ti win ní continuity o 2027 ẹ ti campaign ẹ dìbò ayé yín ẹ̀yin lẹ mọ̀ kò kàn yé ṣùgbọ́n ní 2027 yẹn my northerner people please be calming down o be calming down ni o ẹ má jẹ́ ó dùn yín jù ọmọ kan ní wá sọ ní o bẹ́ẹ̀ ni ṣé bó rí bí ní àwọn National Assembly bínú wọ́n ṣe dùn wọ́n pàtẹ́wọ́ ya wọ́n ti wà reelected ní 2027 sòsè Nàìjíríà ti máa jẹ́ o Nàìjíríà ti wà dàdúrà it is again ó yá ẹ̀yin ìyá àti bàbá mi what is the way forward báyìí kí la fẹ́ ṣe báyìí kí ni nǹkan tá a máa ṣe báyìí ó ní mo ní kí sáré wá sọ fún yín ni o kí la máa wá ṣe báyìí ṣùgbọ́n kó tó lọ mo fẹ́ kó wo fídíò yìí ti the end torí àwọn analysis kan wà níbi ibẹ̀ tí àwọn northerner tí wọ́n ṣe Àtíkù ó sì ń sáré analysis kiri South ti ṣe president ní 17 years náà ti ṣe ní 15 years so ní 2027 òun lè complete ẹ̀ àwọn ló kàn Tinubu dẹ̀ ti ṣe ó ti win ní 2027 wo kí màtá yìí kó lè yí ẹ ó yá máa wò lọ wò ó ti the end má gbàgbé láti ṣe kíni má gbàgbé láti drop comment ẹ má sì gbàgbé at the same time láti ṣe kíni láti thumb up on this particular video bó bá dọ́dọ̀ ẹ bá mi share dọ́dọ̀ gbogbo àwọn politician kó lè mọ̀ wípé àwa náà ń kakulé o àríṣẹ́ ọwọ́ yín o àmọ́ yín àgàgà yín ọmọ bàbá Tinubu ẹ máa wà okay orúkọ tèmi ò yí padà jọ Yèyé Dára kó wé kó ó lè mí jẹ́ ire o. Years as the North run the affairs of the country since 1999. According to the analysis, of course, what we do know, the North has had 11 years, South 17 years. If you make a calculation, Olusegun Obasanjo from Southwest, 8 years. After him was Umaru Musayadra from Katsina State, who died in office for spending 3 years. And Goodluck Jonathan from the south side region of the country took over after him and got 5 years in office. And afterwards, it was President Muhammadu Buhari who was in office for 2 terms and got 8 years. Then comes Bola Tinubu from the southwest, who is spending part of his first 4 years if Nigerians renew it in 2027. Now, the question is, who runs the affairs from 2027? Now, if you look at the calculation, out of these years, 11 years for those who have run from the northern region of the country and 17 years from those who have run the affairs coming from this southern part of the country.